ẹ̀yọ́ máa bá wa kàwú agáka kálukú obìnrin rẹ̀ lẹ́ni pé kí ló dùn ún lára kú bàbá òun. ó jẹ́ kí n rántí ọ̀kan nú àwọn olówó kan tọ́lọ̀ ń gbà fún tó dá lọ́lá nílùú Basra. ó wá kú àkókò díẹ̀ tí ó kú ọlọ́run á fa àìsàn sí. àìsàn ń ṣe títí níjọ́ tí ikú rẹ̀ kújọ́ méje wọ́n wá fi àpẹẹrẹ hàn pé ó kú àìsàn yóò pa ó níjọ́ méje o. wọ́n wá rán an létí níjọ́ kọ̀ọ̀kan títí ó fi dijọ́ tó bẹ́ẹ̀ kú gangan. nígbà tíjọ́ tí ó kú dé wọ́n sọ fún un pé òní ni o ó sì kú wákàtí méje. ó wá rí i pé kíní yìí dòótọ́ náà ni ó wá pe àwọn ẹbí rẹ̀ ó pe àwọn ọmọ rẹ̀ jókòó ó pe ìyàwó rẹ̀ jókòó ó ní ìyá láyé ó sì ní bàbá ó wá pe àwọn náà jókòó ó ní mo ní kí n sọ fún yín wọ́n ti sọ fún mi láti jẹjẹ ní pé òní ní kú àmọ́ yìí nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n wá padà ti sọ fún mi nísìnyí pé wákàtí méje ló kù kọ́dà yìí ti ń rápẹ̀rẹ̀ nígbà tí gbogbo wọn gbọ́ àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn ọmọ tó bí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ò fúnra wọn sun wọ́n sun ẹkún tẹ́kún yìí pọ̀ títí bí n ti ń di wákàtí ni wọ́n rán létí pé ó kù wákàtí mẹ́fà o ó kù márùn o ó kù mẹ́rin o ó kù mẹ́ta o ó kù méjì o ọkẹyọ ọ̀kan o nígbà tí wákàtí kan tó ń di tó kù ṣẹ́jú mẹ́wàá kí ló ṣe Abdulsalami. faqala lahu ajlisuni fa ajlasu. ọba kọjú sí àwọn ẹbí rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ó ní ẹ gbé mi dìde ó ní ṣẹ́jú mẹ́wàá náà ló kù báyìí ó ní ẹ gbé mi dìde wọ́n bá gbé dìde. fa akbala alayhim. ó wá fi ẹ̀yìn tí ògiri fa akbala alayhim ó wá kọjú sí àwọn fámìlì rẹ̀. wa qala li abi. bàbá rẹ̀ lọ́kọ́kọ́ dájú kọ ó ní bá mi. ya abati. ó ní alájí àgbà. mọ́lẹ́sí àbúkàkà. kí ni ń pa yín lẹ́kún gbàtà ẹ gbọ́ pé mo fẹ́ kú. faqala ya bunayya. bàbá rẹ̀ ní wọ́n ọmọ mi o. zakaritu fakidaka wa nfiradi ba'daka. eléríire ni kò ní Allahu akbar. Allahu akbar. zakaritu fakidaka wa nfiradi ba'daka. bàbá rẹ̀ ní bí mo dàgbà dé yìí èmi ò tí lè ṣiṣẹ́ mọ́ ní tí wọ́n bá ṣe lè mí jẹ wọ́n ló ń fún mi jẹ ìwọ ló ń fún mi mu kọ́dà o tún ra mọ́tò fún mi o tún kọ́lé fún mi bí wọ́n bá wá sí láyé mọ́ ta ni kí n tún sunkún bùkátà mi lè bá a ó tó kí n sunkún èébú ni fún mi pé ọmọ rẹ̀ tẹ́ ń kẹ́ ẹ ló ti kú. falitafata ila ummi faqala ya ummu. ọlẹ́ ṣeun ẹ̀yin bàbá mi ọ wá kọjú sí ìyá ẹ̀ ya ummu. ó ní màá mi o. mọ́lẹ́sí àbùkáàkì. ó ní kí ni ń pa ẹ̀yin lẹ́kún gbà mo sọ pé mo fẹ́ kú. fàkọ́lá tí lìtajà rú lìtajà rú fàkọ́lá tí lìtajà rú yára ẹni kí ni ò ní pa mí lẹ́kún kírù rẹ̀ ó kú mọ́ mi lójú lásìkò yìí wọ́n ní mo fi ọ́ dájọ́ ni lìtajà rú lìtajà rú ó yẹ kí n rántí wàhálà tí mo ṣe kí n tó bí ọ tinú oyún ni ká wí ni àbí tijọ́ kúnlẹ̀ títí tọ́ ni ká wá wò ní tó fi wá débi tó dé yìí kọ́ wá kú mọ́ mi lójú lẹ́ẹ̀kan náà kò sí gbọ́. falitafata ila zawjati. وعلى أهله وأصحابه وسلم آمين آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. آية الكرسي. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. إنا لادابه أوريبه bàbá wa khalifa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. bàbá wa khalifa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. bàbá wa sheikh abdulkadir. bàbá wa sheikh abdulkadir. tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. àti brọ́dà àwọn tí wọ́n lọ lè bá. àti brọ́dà àwọn tí wọ́n lọ lè bá. bàbá wa sheikh ibrahim. bàbá wa sheikh ibrahim. àti brọ́dà àwọn tí wọ́n lọ lè bá. bàbá wa sheikh abdulhamid. bàbá sheikh abdulhamid. àti bàbá àgbà tí gbogbo wọn wá lọ lè bá bàbá wa sheikh abdulsalami arúgbó ládàá gbogbo yìí tá a ṣe yìí ọlọ́dàkùn mọ́sá bá wa fi jíṣẹ́ fún wọn. àmín. àtàwọn àti gbogbo àwọn ọmọ wọn. àti gbogbo àwọn ọmọ wọn. nípa àwọn ọmọ bàbá wa arúgbó. àwọn ọmọ bàbá wa arúgbó. nítorí bí ìbá ṣe pé àdánwò ọlọ́run ni. gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí a kà yìí ipò àbígbẹ̀yìn ni wọ́n wà. Allahu Akbar. àmọ́ bọ́lá wọn bá ṣe máa dán àwọn ẹni rẹ̀ wò à ń bọ̀ wá síbẹ̀. gbogbo àwọn ọmọ tí wọ́n wá jẹ́ ẹ̀gbọ́n lọ́kùnrin lóbìnrin tí wọ́n ti lọ ṣáájú wọn táwọn ti kú kí bàbá wa arúgbó tó lọ. àti gbogbo àwọn obìnrin wọn tí wọ́n ṣe iṣẹ́ nírọ̀rùn fún wọn torí bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ní ire tọ́lọ́run bá ní kó ṣàgbákò fìtínà obìnrin kò ní gbádùn ẹ̀sìn. àti gbogbo àwọn olùrànlọ́wọ́ wọn lórí iṣẹ́ ọlọ́run náà tó fi ṣe é sí. àti gbogbo àwọn jàmá záwíyà látòkè délẹ̀ dákọ̀ lọ́mọ́sà bá wa pa wọ́n pọ̀ kẹ́ o. ọlọ́run bá wa pa wọ́n pọ̀ gẹ̀. olóríire nìkan ni kó wá bá mi sọ pé ní àmín. àmín. al-Fatiha. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا الله. àwa kí gbogbo ẹ̀yin àgbàlagbà níkàlẹ̀. ó fẹ́ bá àti ẹ̀ tí ì ṣe àwùzù. القرآن كما بدأنا أول خلق نعيده tó nínú oṣù tá a wà yìí gbogbo àwọn ọmọ tí bàbá wa arúgbó bí wọ́n tán lẹ̀ báyìí. Allahu Akbar. láwọn tí bàbá bí gangan. tó ńgbà tá a wá tún fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò gbogbo àwọn ọmọ. sheikh abdulsalami ló pilẹ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ sheikh abdulsalami náà lọ́lọ́run tó fi pilẹ̀. Allahu Akbar. àsọ̀ọ́lẹ̀ ọlọ́run ni pé kama bada'na awwala khalqin nu'iduhu. ọlọ́run tó wá ní wa'adan alayna alùkáwà ní àwọ̀ ọlọ́run inna kunna fa'ilin àwa ló ṣiṣẹ́ tó ṣiṣẹ́ náà. Allahu Akbar. àwa la ṣe bẹ́ẹ̀. bàbá wa khalifa tèmi. Allahu hayatahu. bó fa nabi bẹ̀yìn o kẹsẹ̀ pé mo mójú ilé yányán o. àmọ́ lọ́ọ́ mọ́jẹ̀ ń sì wí. àmín. bàbá wa khalifa tèmi. adamallahu hayatahu. ọba tó kún bàbá tàná. tó kún bàbá tìjẹta. tó kún bàbá tìjẹrin. tó sì wá kún bàbá ìpìlẹ̀.
gbogbo bọ́lọ́wọ́n bá ti ṣe kún wọn tó ọlọ́run kó bá wa kún yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run bá kún yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run kó pẹ̀lú yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run pẹ̀lú yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run kó dúró tì yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run dúró tì yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run jó máa ṣe é ṣe fún yín jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run jọ máa ṣe é ṣe fún yín jù gbogbo bẹ́ẹ̀ lọ. àwọn bó ti ṣe dán àdúrà mẹ́rin apá kan yàn ní sáámi apá kan yàn sáámi wọ́n á fẹ́ ká ṣe àmì mẹ́rin mẹ́rin. amina 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 ya Allah. à ń bọ̀ wá bí wá sí. Allahu Akbar. mo kí bàbá wa àgbà kí bàbá wa àgbà bàbá wa aṣojú ọba Ìlọrin ní Ìbàdàn. nìbàdàn. Sheikhu. bàbá wa bí n bá ń dákọ̀ orin yín tàrífín kọ́ o. tàrífín kọ́ o. bàbá wa Sheikh Abdul Kabiri Muhammadu Bashir. ọlọ́run kó jẹ́ ká ẹ pẹ́ fún wa. ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Àmín. ọlọ́run kó máa ṣàlékún òdòdó. Allahumma ọlọ́run àmín. gbogbo àwọn ẹni rí. ọlọ́run gbogbo àwọn ẹni. nígbà tí Emirates tán fi gbàlejò wa nìbàdàn ní nǹkan bí ọdún méjì sí mẹ́ta bàbá wa ṣe gudugudu méjèèjì àti yàyà mẹ́fẹ̀ẹ̀fà fún wa nìbàdàn ọlọ́run máa ṣàlékún dùnú yín àmín. ọlọ́run máa pẹ̀lú yín àmín. oníwùrìdí abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. bàbá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ dákun ẹ bá wa ṣe alhamdulilayi Alhamdulillah. àtúnbà yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àtúbà yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àtúnbà yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àtúbà yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìdí ọpẹ́ yín ni pé àdúrà àwọn àgbàlagbà tọ́lọ́run ni ó gbà èyí jẹ́ sábàbí ọlọ́run ò já gbọ́ jákujàku yín rí. Allahu Akbar. ọlọ́run ò jẹ́ agbọ́ jákujàku yín rí. pé ká wá gbà. Ah. agboolé mi bàbá débẹ̀ á kẹ́ wọn bẹ̀ ni akẹ́ wọn bẹ̀ ni. á sì sí wá sí tiwa á máa lọ. a máa lọ. àmọ́ tí yín ọlọ́run kẹ́ ẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀. ọlọ́run ò jó ṣẹlẹ̀ abáyín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Alhamdulillah. abáyín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. lóríkùn yìí iná ni wàá sí òwà lọ dálé tutu ọlọ́run. níta àmọ̀yìn mọ́ iná ni kẹ́ ẹ dárúkọ ọlọ́run kẹ́ ẹ dárúkọ ọlọ́run ọba. kẹ́ ẹ pè ọlọ́run. kẹ́ ẹ pe ọlọ́run. tó a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونعيم إن المتقين ẹ̀yin tẹ́ ń bẹ lọ́ọ̀kan gbogbo ń tà ń wí tẹ́ ń wí bẹ́ẹ̀ là ń gbọ́ ọ̀rẹ́ mi ti rẹ́rìn ọ̀rẹ́ mi dákun dákun ونعيم ó kù díẹ̀. إن المتقين في جنات ونعيم. ẹ dákun gbogbo àwa mùsùlùmí gbogbo àwa mùsùlùmí. ẹ jẹ́ káwa náà ó ṣe rere ẹ jẹ́ wa ní ó ṣe rere. ẹ jẹ́ á ní àníyàn ẹ rere jẹ́ aláníyàn rè. àdéhùn ọlọ́run ọba wa rèé. ẹnjìníà báyìí ti ajánásì tó tó díẹ̀ ìgbọ́hùn rẹ̀ dáadáa. في جنات ونعيم ọlọ́run tuntun. إن المتقين في جنات ونعيم. ọlọ́run ní gbogbo àwọn olùbẹ̀rù èmi ọlọ́run ọlọ́run ní gbogbo àwọn olùbẹ̀rù èmi ọlọ́run. gbogbo àwọn tí ń bẹ̀rù èmi ọlọ́run gbogbo àwọn tí ń bẹ̀rù èmi ọlọ́run. ibi tọ́rọ̀ wọn ò yọrí sí ibi tọ́rọ̀ wọn yọrí sí. àlìjáná onídẹ̀ra mọ̀ ní. إن المتقين ẹ wo àwọn arúgbó bí a bá rìn wọn ewu òkè ilẹ̀ ni wọ́n máa wò. ونعيم ẹni tó bá mọ̀ wọn dáadáa. ẹni ọba mọ̀ wọn dáadáa. إن المتقين في جنات
جنات ونعيم. ọlọ́run ní gbogbo àwọn olùbẹ̀rù èmi ọlọ́run. ọlọ́run ní gbogbo àwọn olùbẹ̀rù èmi ọlọ́run. àwọn arúgbó. àwọn arúgbó. wọn kì í ṣépèlé ọmọ kéwú. wọn è ṣépè lọ́mọ kéwú. wọn kì í bínú. wọn è bínú. ìwọ ọmọ yìí. ìwọ ọmọ yìí. ó sì lọ fẹ́ lálùbáríkà. ọlọ́fẹ́ lálùbáríkà bọ́ ti ṣé báńkì lọ ní ọmọ tó fẹ́ lálùbáríkà tí ì ṣe ẹni gbọ́ lẹ́nu wọn. innal muttaqin fi jannati pẹ̀lú pẹ̀lẹ́ wa na'im. ilẹ̀ ni wọ́n wó. gbogbo ẹni tí ó bá láti bọ̀ tán ilẹ̀ ni ó mọ̀ wò. muttaqina fi jannatin wa na'im. fakihina bima atahum rabbuhum wa waqahum rabbuhum azabal jahim. fakihina bima atahum rabbuhum wa waqahum rabbuhum azabal jahim. ẹ má dáadáa wa nìkan yìí. wa waqahum rabbuhum azabal jahim. ọlọ́run níbi wọn bá wà lálìjánná. lálìjẹ́nà. wọn ò máa bẹ lálìjánná. wọ́n máa bẹ lálìjẹ́nà. lẹ́ni tí ó máa jẹ gbádùn. lẹ́ni tí ó máa jẹ gbádùn. ọlọ́run ọba wa ó gbé wa nípò hard. lẹ́ni tí ó máa jẹ ìgbádùn. lẹ́ni tí ó máa jẹ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan èso. fakihina bima atahum. àwọn tí wọ́n kọ èyí sáyé tí wọ́n kọjú síbi tí wọ́n ń lọ. báyé ti dàrú tó ọlọ́run ò dáwọn olóṣèlú orílẹ̀ arúgbó bàjẹ́. ọlọ́run ò dáwọn olóṣèlú orílẹ̀ arúgbó bàjẹ́ o. gbogbo agboolé làwọn ń rí. fakihina bima atahum. bẹ́ẹ̀ ni ẹjọ́ kó máa wà. bẹ́ẹ̀ ni ẹjọ́ máa wà lọ́wọ́. wa waqahum rabbuhum adhabal jahim. ọlọ́run lémi ọlọ́run ọba gan lèmi máa ṣọ́ wọn. èmi ní máa ṣọ́ wọn. èmi ní máa là wọ́n. èmi ní máa là wọ́n. níbi ìyà iná mi èyí tó gbóná janjanjan. wa waqahum rabbuhum adhabal jahim. ọlọ́run má ṣe wá lọ́mọ náà. wa waqahum rabbuhum adhabal jahim. bí wọ́n bá wà ń bẹ lálìjánná. tá a tẹ gbogbo àwọn nǹkan ohun àdídùn tí wọ́n. tá a tẹ gbogbo ẹlẹ̀ fún wọn. ní gbogbo àwọn èso lóríṣiríṣi. èso lóríṣiríṣi. àwọn màláíkà wọ́n máa wá lọ wọ́n máa bọ̀. wọ́n máa lọ wọ́n máa bọ̀ lọ́dọ̀. tí wọ́n máa wí náà ni wípé kulu washrabu hani'an bima kuntum ta'maluna. kulu washrabu hani'an bima kuntum ta'malun. lótú ọlọ́run. kulu washrabu. ọlọ́jà pẹ̀lú àwọn tí màláíkà wù bẹ́ẹ̀ fún. bima kuntum ta'malun. àwọn màláíkà máa wá wípé ẹ jẹ ẹ mu bẹ́ẹ̀ ni tí mu bẹ́ẹ̀ ni ẹ máa jẹ. bẹ́ẹ̀ tí mu bẹ́ẹ̀ ni ẹ máa jẹ. ẹ̀yin lẹ ló ń jẹ yín ẹ ti ṣe sẹ́rẹ̀ kẹ́ tó débi. kulu washrabu hani'an bima kuntum
كنتم تعملون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. ọlọ́run ní lásìkò tá à ń sọ yìí àsìkò tá à ń wí yìí. táwọn mọ̀lẹ́kọ̀ máa sọ yìí fún wọn. táwọn mọ̀lẹ́kọ̀ máa wí fún wọn. muttaki'ina ala sururin masfufatin wa zawwajnahum bihurin 'ayn. متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين وزوجناهم بحور عين. ọlọ́run ní wọ́n rọ̀gbọ̀kú wọ́n rọ̀gbọ̀kú lórí àwọn bẹ́ẹ̀dì lérí àwọn bẹ́ẹ̀dì masfufatin èyí tá a tò wọ́n. èyí tá a tò wọ́n. ọlọ́run la tò àwọn bẹ́ẹ̀dì ọ̀hún ni. a tò àwọn bẹ́ẹ̀dì ọ̀hún ni. a tò wọ́n ni. a tò wọ́n ni. tí wọ́n fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ ara wọn. wọ́n fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ ara wọn. متكئين على سرر مصفوفة. àwọn àràmàǹdà bẹ́ẹ̀dì. àwọn àràmàǹdà bẹ́ẹ̀dì. وزوجناهم بحور عين وزوجناهم بحور عين. àwọn bẹ́ẹ̀dì tá a tò ọ̀hún. àwọn bẹ́ẹ̀dì tá a tò náà. òkè lókè la tò wọ́n sí. òkè lókè la tò wọ́n sí. kì í ṣe lẹ́ẹ̀lẹ̀ àlìjánná. kì í ṣe lẹ́ẹ̀lẹ̀ àlìjánná. òkè lókè tíhun tíhun. òkè lókè tíhun. lọ́lọ́run fi ń sọ níbòmíì wípé fiha sururun marfu'atun. فيها سرر مرفوعة. ẹ jẹ́ a jọ gbé kéwú. فيها سرر مرفوعة. gbogbo àwọn bẹ́ẹ̀dì àlìjánná gbogbo àwọn bẹ́ẹ̀dì àlìjánná. òkè lókè ni wọ́n wà. òkè lókè ni wọ́n wà. níbi tí wọ́n wà níbi wọ́n wà. sí ilẹ̀ẹ́lẹ̀ àlìjánná. lẹ́ẹ̀lẹ̀ àlìjánná. ó ṣe déédéé bí sánmà ayé bó ṣe jìnnà sílẹ̀ ayé. فيها سرر مرفوعة. فيها سرر مرفوعة. ọmọ àlìjánná ọmọ àlìjánná. ó ń bá ti wá ní àníyàn mo fẹ́ gun bẹ́ẹ̀dì mi. bọ́bá ti lánìyàn pé mo fẹ́ gun bẹ́ẹ̀dì mi. yóò wo òkè yóò wókè. lẹ́ni tí ò ní gbé àgbọ̀n rẹ̀ sókè. ẹni tí ò ní gbàgbọ́n sókè. ọ̀kan lójú rẹ̀ ó wá. ọ̀kan lójú ọwọ́. yóò kàn wá sí alẹ́ ojú rẹ̀ sókè lókè yóò sì sókè. láti wo èyí tó fẹ́ gùn nínú bẹ́ẹ̀dì. ó bá ti wò ó tán pẹ̀lú orúkọ ọlọ́run kó tó gbé ojú rẹ̀ pàdé ìsàlẹ̀ ojú bẹ́ẹ̀dì rẹ̀ ti dé. فيها سرر مرفوعة. فيها سرر مرفوعة. ẹni tó fẹ́ gun bẹ́ẹ̀dì ẹni ó fẹ́ gun bẹ́ẹ̀dì. ó bá ṣe wípé ó fẹ́ bọ́ sí orí rẹ̀ láti ẹ̀gbẹ́ ni. tó fẹ́ bọ́ sí rẹ̀ látẹ̀gbẹ́ ní. wípé kí bẹ́ẹ̀dì ó dúró báyìí. kí bẹ́ẹ̀dì ó dúró tèmi báyìí. wá ní lọ́kàn wípé mo sáfẹ́ bẹ́lẹ̀. mo fẹ́ bẹ́lẹ̀. bẹ́ẹ̀dì tí ń bọ̀ lókè bí ẹ̀mí mi ti ṣe rí sí bẹ́ẹ̀dì bí mo ṣe fẹ́ bágùn bẹ́ẹ̀dì ti gbọ́. bẹ́ẹ̀dì ti mà. déédéé bẹ́ẹ̀ ni ó fi lọlẹ̀ fún mi. tó tó Ọlọ́run. فيها سرر مرفوعة.
yóò lọ́ra lẹ̀ rálẹ̀ fún la ilaha illallah. فيها سرور مرفوعة. àwọn pílò tí wọ́n ń bẹ́ẹ̀ àtò wọn sí gbogbo etí bẹ́ẹ̀dì wọn yẹn ní àtò yípo. wọn rà díẹ̀ ní. bá a ti ṣe wá tò ó yípo. bá a ti tó yípo ní. bá a bí wọ́n bá ti bẹ́ sórí bẹ́ẹ̀dì. tó bá ti bẹ́ sórí bẹ́ẹ̀dì. kẹsẹ̀ tọmọ àlìjáná bá ti bẹ́ sórí bẹ́ẹ̀dì. ibi tí ó fi orí lé pílò ni ó máa bọ̀ láti òkè lókè bẹ́ẹ̀dì kó tó di pé yóò forí lé ó ti tó bẹ́ẹ̀. ó bá tún fẹ́ na ọwọ́ ọ̀tún rẹ̀ omi ò tún débẹ̀. omi ò tún débẹ̀ pẹ̀lú àṣẹ ọwọ́ òsì omi ò tún débẹ̀. àwọn wọn ṣe ti ara ẹsẹ̀ òsì náà gbogbo àwọn pílò ti gbọ́. wọ́n ti mọ̀. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà tí wọ́n ń ṣe ìròyìn àlìjáná tó yìí àwọn ará Mákà ní ẹnu rẹ̀ dùn ló wá jẹ́ kí Ọlọ́run ó wí pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat. أفلا ينظرون إلى الإبل كيف خلقت أفلا ينظرون إلى الإبل كيف خلقت. ẹnu bẹ́ẹ̀ mi náà ti ṣe ń ròyìn àlìjáná yẹn bá a ti ṣe ń sọ ni ọmọ Ádámà ẹlòmíì ti wípé ẹnu rẹ̀ dùn ẹnu rẹ̀ dùn ó ti dé àlìjáná ọ̀hún rí. àfàlà èsì tọ́lọ̀ fún wọn jọ náà. إلى الإبل كيف خلقت أفلا ينظرون إلى الإبل كيف خلقت. بطلون فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. Ọlọ́run ní àwọn rọ́ọ̀gì tí ń bẹ ní àlìjánnà. rọ́ọ̀gì tí ń bẹ ní àlìjánnà. èyí tá a tẹ́ síbẹ̀. èyí tá a tẹ́ ibẹ̀. ó jẹ́ èyí tí ń bounce. èyí tí ń bounce fún ẹ. èyí tí ó mọ sí fúkẹ́. yóò máa gálàbù fún ẹ. tó yẹ kó bẹ́ẹ̀ ń bá ń rìn bẹ́ẹ̀ bá fẹ́ kó mọ kẹ́tù máa fò ń bẹ̀ ẹ́ mọ̀ fò. ẹ máa fò. bẹ́ẹ̀ bá sì fẹ́ kó dúró wá mú yóò tún dúró wá. ìgbọ́ bá ti fẹ́ ni. irú èrò tí ń bá mi bẹ lọ́kàn yín ni ó máa fi bá yín lò. àwọn kèfèrí wọn ní ha èyí pọ̀ Ọlọ́run ní kọlọ lè bí wọn àwọn tí wọ́n ń sọ yìí ṣé wọn ò rí bá a ti ṣẹ̀dá àwọn ràkúnmí. wọn ò rí bá a ti ṣẹ̀dá àwọn àfàlẹ́ ينظرون إلى الإبل كيف خلقت أفلا ينظرون إلى الإبل كيف خلقت. ràkúnmí ga. ràkúnmí ga. ó sì yàtọ̀ nú àwọn dábà. ó yàtọ̀ nú àwọn dábà púpọ̀. bí olówó rẹ̀ bá fẹ́ gùn ún. olówó rẹ̀ bá fẹ́ gùn ún. bó ti ṣe fẹ́ gùn ún bí ràkúnmí bá ti wojú olówó rẹ̀ ó ti mọ bó ti fẹ́ ta lé òun. ó ti mà níyàn rẹ̀ sóhun. ó ti pé ó fẹ́ ta lé báyìí ni ó ti mọ̀. ó ti gbọ́. ó fẹ́ bẹ́lẹ̀ báyìí ni ó ti mọ̀. ó ti yé. déédéé tí ń bẹ ní ẹ̀mí ràkúnmí ni ó máa fi tí ń bẹ lẹ́mìí ẹni ó ní ràkúnmí máa fi jákà rẹ̀ díẹ̀díẹ̀ yóò máa jáwálẹ̀ díẹ̀díẹ̀ yóò máa jáwálẹ̀ díẹ̀díẹ̀ títí tí ó fi ṣe déédéé bólú rẹ̀ ti fẹ́ gorí. àfàlẹ́ ṣé báyìí náà rí ìwọ̀n yàrá mọ́kà. ينظرون ràkúnmí إلى الإبل كيف خلقت
abàmì ẹ̀dá ni. أفلا ينظرون إلى الإبل كيف خلقت. ẹni tó nira kún mí ẹni ó ní ràkúnmí bó bá ra aṣọ tuntun tó bá ra aṣọ tuntun yóò lọ lè fi hàn ra kún mí. yóò lọ lè fi hàn ràkúnmí. a ní ra kún mí mi ràkúnmí mi èmi olówó rẹ mo tún ra aṣọ tuntun. mo tún ra aṣọ mi. wò ó wò ó nítorí bí o bá wúwo bí ràkúnmí ò bá rí aṣọ tó lówó rẹ̀ bá wo aṣọ mi wá bá ràkúnmí ràkúnmí ò ṣe bí olè ni yóò so lówó rẹ̀ léṣe. أفلا ينظرون aṣọ tí mo yẹ sẹ́ra rẹ̀. إلى ìlọlẹ̀ wọ̀ ọ́ wo ràkúnmí ìlọlẹ̀ wọ̀ ọ́ ilé wọ̀ ọ́ tó bá ti dé nísìnyí aṣọ mi ni. أفلا ẹ dákun ẹja kan sára fọ́nà. ينظرون إلى الإبل كيف خلقت. ẹni tó nira kún mí ẹni ó ní ràkúnmí tó bá bí ọmọ tuntun tó bá ẹsẹ̀ bí ọmọ tuntun jòjò ló yóò lọ lè fi hàn ràkún mí. yóò lọ lè fi hàn. ìwọ ràkún mí mi ìwọ ràkúnmí mi ọpẹ́ mi ti lékún. àti tún lékún lé o. ọmọ tuntun tọ́lọ́run ọba fún mi rèé ọmọ náà ọmọkùnrin sí ni. ọmọkùnrin ni o. أفلا àwọn adábà yóò kó gbá bẹ́ẹ̀. àwọn adábà yòókù ọgbà ẹwẹ̀ dára kún mi. إلى الإبل كيف خلقت. ẹ̀yin la ṣe bẹ́ẹ̀ fún. أفلا ينظرون إلى الإبل كيف خلقت. ràkúnmí ti mọ̀ wípé olówó mi ti bímọ tuntun ó ti tún bímọ sí i. ó sì ti gbọ́ kò ní gbàgbé. kò ní gbàgbé. níjọ́ tí ọmọ olówó rẹ̀ bá wá rá kòrò tó bá dé ọ̀dọ̀ ràkúnmí àbí ọmọ ọjọ́ sí ló ti dàgbà yìí. ọmọ ọjọ́ sí olóòtú tún dàgbà yìí. أفلا ó ti mọ̀ ó sì ti gbọ́ òórùn rẹ̀ ó sì ti tọ̀ rẹ̀. إلى الإبل كيف خلقت. gbogbo wa la lóorùn ara wa. أفلا òórùn táyé ìdọ̀tí kan dé ẹ̀kọ́ wa ni ò tó bẹ́ẹ̀. ẹ̀kọ́ wa ni ò tó bẹ́ẹ̀. إلى الإبل كيف خلقت. ẹni tó ní ràkúnmí bó bá fẹ́ fi ràkúnmí tíráfù tó bá fẹ́ fi tíráfù. yóò wá sọ fún ràkúnmí kó bá di ní ọ̀túnla à ń lọ Èkó à ń lọ́rin àjò. tó bá di ní ọ̀la là ń ló bá tún di bí ó bá di ọ̀la yóò tún di ọ̀la ó tún kú ọ̀la ó tún kọ̀ la o. aago báyìí là ń lọ aago báyìí là ń lọ. ràkúnmí yóò wá jẹun tó bá jẹ èyí tó máa jẹ tán yóò wá jẹ rìsáàfù kalẹ̀ yóò wá jẹ rìsáàfù kalẹ̀. yóò sì tún wá mu omi tó bá mu èyí tó fẹ́ mu tán yóò mu rìsáàfù yóò kalẹ̀ tún mu rìsáàfù omi. nítorí ràkúnmí kórìíra kí olówó òun ó mọ pé òun lọ kóun wá sọ kóun fẹ́ jẹun oúnjẹ tí ràkúnmí ò jẹ lódìdí oṣù kan ràkúnmí ò jẹ pamọ́. yóò jẹ pamọ́ ni o. أفلا omi tí ó mu lóṣù kan yóò mú kalẹ̀ ينظرون ó bá rìn díẹ̀ yóò sì tún pè é. إلى الإبل كيف خلقت. tó tó ọlọ́run. أفلا ينظرون إلى الإبل كيف خلقت. ẹ̀yin ará Mọ́kà ará Mẹ́kà. tẹ wá sọ pẹ́nu rẹ̀ dùn pípẹ́nu rẹ̀ dùn. ọgbọ̀n oríṣi ọgbọ̀n ẹ̀sà ní ń bẹ lára ràkúnmí tí ò sí lára ẹran lé yòókù tí ò sí lára dábàá yòókù. bẹ́ẹ̀ ni kò sí ní ara àwọn ẹran oko. أفلا èmi ọlọ́run wá ní bẹ́ẹ̀ ni ó mọ abẹ lókè ẹ̀ ń takò mí إلى ràkúnmí yín ń bẹ lókè ẹ̀ sì ń wálẹ̀ fún كيف ẹ̀yin sì kẹ́ ẹ̀ dá. خلقت. أفلا ينظرون إلى الإبل كيف خلقت. متكئين على سرر متكئين على سرر مصفوفة
وزوجناهم بحور عين. ọlọ́run ní gbogbo àwọn ọmọ àlìjánná àwọn ọlọ́run ọba la máa wá aṣọ yìgì àwọn ẹlẹ́yinjú ẹ̀gẹ́ fún wọn. ẹlẹ́yinjú ẹ̀gẹ́ làwọn àgbàlagbà ń pè wọ́n. kí ni jẹ́lẹ́yinjú ẹ̀gẹ́? ojú àwọn obìnrin táwọn yìí kò tóbi jù bẹ́ẹ̀ ni ò tún kéré. متكئين kó fẹ́ kó sì dín ó jẹ́ gẹ́gẹ́ مصفوفة náà ń pèlè lẹ́yinjú ẹ̀gẹ́. وزوجناهم بحور عين. وزوجناهم بحور عين. ibi táwọn wá ń bọ̀ gan-an. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم. nígẹ̀rẹ́ tí bàbá wa Sheikh Abdul Qadir dákẹ́tẹ́ ẹ̀sìn wọn tán àwọn tànà ti tán nìyẹn. àwọn tànà bù sẹ́nu ni. bàbá ti lọ àwọn ọmọ ti lọ lè bá bàbá lásìkò yìí ó wá kan ẹ̀yin ọmọ ọmọ. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم. ẹ̀yin tẹ́ ẹ wá kù ń bẹ́ẹ̀ wá sí yín rèé àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ẹ gbọ́ ìjà wọn. ẹ gbọ́jà àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. gbogbo àdúgbò wọn ò parí ìjà fún wọn rí. والذين آمنوا wọ́n máa ń jà lé arúgbó ẹ̀já lọ lè là wọ́n. ọlọ́run tó ṣẹlẹ̀ ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم. ojú wọn sì rí. ojú wọn mọ̀mọ́ rí. gbogbo ẹ̀yin ọ̀dọ́ nílé arúgbó. ìràwọ̀ tó dáa. aṣọ yín tó funfun níní. ọlọ́run ò ní jẹ́ ẹ̀dọ̀tí rẹ̀ láéláé. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان. ojú àwọn àgbàlagbà rí. wọn kánjú. ألحقنا بهم ذريتهم. wọn kánjú. baba wa Abdulsalami ojú wọn rí mọ̀ bó. orí lóko mọ̀ bó. ojú wọn rí nílé orí mọ̀ bó. orí ntí àwọn ọmọ sí òní lè farada mọ́. والذين آمنوا èyí tí wọ́n sọ ń bẹ̀. واتبعتهم ذريتهم. ẹ dákọjá wa ló palẹ̀ mọ́ ká ṣe ká máa ṣe kú ká máa ṣe kú ká máa ṣe kú. ألحقنا بهم ذريتهم. bàbá wa arúgbó
odidi ọdún 12 ni wọ́n fi gbá Baitul Atiq. odidi ọdún 12 àwọn ẹgbẹ́ Baitul Atiq. ní àsìkò tí gbogbo ẹ̀ ń bẹ ní ilẹ̀ ẹlẹ̀ gangan. lásìkò tí gbogbo ẹ̀ ń bẹ ńlẹ̀ tí gbogbo rẹ̀ ń jẹ́ orí àpáta. tí gbogbo ẹ̀ ń jẹ́rí àpáta. tí wọn ò tí ì já ọgbọ́n wípé kí wọ́n òkúta tí wọ́n rún ní tẹ́ ń fi síbi sàárè yẹn ò sí ń bẹ̀ ń jọ́nà. kò sí ń bẹ̀ ń gbà náà. òkúta tí wọ́n rún tí wọ́n fi ń da títì. tí wọ́n fi ń da títì. tẹ́ mọ́ bù síbi sàárè yẹn èsì ń bẹ̀ ń jọ́nà. àwọn ará Mákà níjọ́nà àwọn ètí níná. walladhina amanu. iná ìjọba tá a ń lò ní kéde Mákà jọ́nà. odidi ọdún 12. alahaqna bihi. nígbà tí wọ́n ti lágbára àti máa sanwó oṣù. gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lára Káàbà lọ́jọ́ tó ní kálukú ń gbowó oṣù rẹ̀ ni. ẹni tí ń gbálẹ̀ ń sanwó ń gbowó oṣù rẹ̀ ni. ẹni tí ń nulẹ̀ ń gbowó oṣù rẹ̀ ni. ẹni tí ń gbé ẹrù ń gbowó oṣù rẹ̀ ni. ẹni tí ń gba àrùn ń gbowó oṣù rẹ̀ ni. lọ́jọ́ náà ará Mákà etí ìdólówó ìyà ní ń jẹ wọ́n. walladhina amanu wattaba'athum dhurriyyatuhum. ẹnu ọ̀nà Káàbà tá a máa ń nawọ́ sí. alahaqna bihim dhurriyyatahum. ọwọ́ wa tá a máa ń nà sókè tá a máa ń fi ọwọ́ kan ẹnu ọ̀nà Káàbà yẹn níbẹ̀ yẹn gangan ni lẹ́lẹ̀ Káàbà dé kán gbẹ́ ẹ ni. wọ́n gbẹ́ ẹ ni. gbígbẹ́ tí wọ́n gbẹ́ ẹ lẹ́yìn fi ń wo mọ̀káàmù Ibrahim nígbà àyà yín mọ̀káàmù Ibrahim ilẹ̀ ló wà tẹ́lẹ̀ àsìkò tí ń bẹ nílẹ̀ ẹlẹ̀ tí wọ́n ò tí ì fi gíláàsì sí ni bàbá ń ṣiṣẹ́. walladhina àwọn alálàájì ìgbà náà wọ́n tò ní bí ọmọléèwé ìwó kẹsẹ̀ bọ́ ìmínú kẹsẹ̀ bọ́ ibi tó ṣe náà tó jẹ́ mi náà ṣe wọ́n tò ní èèyàn mélòó ní ṣe hajj ìjọ náà. alahaqna bihim dhurriyyatahum. wọ́n kò ní bẹ́ẹ̀ wọ́n tún wá wá ìmọ̀ lọ sí Misra wọ́n kéwú ní Misra ọkọ̀ ojú omi ni wọ́n ń wọ̀ nígbà yẹn bàálù ètí ìdè bàálù ìṣẹ̀lẹ̀ ńjọ́ náà bàálù òpẹ́ tó dé àsìkò tí bàálù dé Ọ̀fà ni bàbá wa Alhaji àgbà ti ń ṣe wá sí wọ́n wá bá kéwú débi yá ma'shara al-jinni wal-insi in istata'tum an tanfudhu min aqtari as-samawati wal-ardi fanfudhu àwọn àfa wa já àwọn aṣọ wípé àsìkò kan ń bọ̀ ọkọ̀ tí ó mọ rìn ní òfurufú yóò ṣẹlẹ̀ láyé ní bàálù bá kọjá ní wàhásí bá túká má bàbá lérí. walladhina ọ̀fàní níjọ́ náà amanu wattaba'athum ọjọ́ bàálù òpẹ́ dhurriyyatuhum biimani. alahaqna bihim dhurriyyatahum. kájọ ọgbẹ́ títóbi fún Ọlọ́run ọba wa wọ́n kò ní Misra wọ́n máa ń bọ̀ wálé pẹ̀lú ọkọ̀ ojú omi ọmọ wọn tó kú sínú ọkọ̀ ọjọ́ kẹ́ni wọ́n ń bẹ nínú ọkọ̀ ojú omi ọmọ sì ti kú ọjọ́ kejì wọn èdèbí tí wọ́n ń lọ ọmọ sì ti kú àwọn awọ opportunity díẹ̀ wọ́n wẹ òkú ọmọ tó kú ìgbà tó di pé ọmọ òun ọrùn tí wọ́n di ọmọ òun tán wọ́n ju ọmọ náà sómi ní. walladhina ojú wọn rí wattaba'athum. gbogbo ẹni tí ó bá gba níwájú Ọlọ́run ojú rẹ̀ ó rí mọ̀ bó. àlìjáde sọ̀fẹ́. alahaqna bihim dhurriyyatahum.
àwọn adélé wọ́n délé àsìkò tí wọ́n fẹ́ máa kọ́ sáwíyà tí wọ́n bá máa kọ́ sáwíyà tí wọ́n máa kọ́ sáwí ni tí wọ́n máa kọ́ lé sáwí ní wọ́n ti ń kọ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá ń wó bí wọ́n ti ń kọ́ bẹ́ẹ̀ làwọn ọ̀tá ń wó wọ́n sì máa wò wọ́n tó fi mọ́ tí ó fi ga lókè dáadáa wọ́n jù wọ́n máa tán kílẹ̀ wo tó mọ́ ojú tún wó ó ti tún kalẹ̀ bó la wá ṣe bó la ṣe yìí sí àwa ń kọ́ àwọn ọ̀tá ń wó síbẹ̀ bàbá wa ò ṣépèlé ẹnìkan ṣoṣo. walladhina amanu. bó la wá ṣe. wattaba'athum lẹ́yìn ọ̀rẹ́ dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum. ọ̀rọ̀ wa dìbò làwa sí. wọ́n wò lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta jù bẹ́ẹ̀ lọ. làwa máa ṣe. àwọn àni ó dàbọ̀ bá rí ẹ máa hàn kúránì. wọ́n wá ń hàn àlùkùránì. ní wọ́n bá fọ̀ tán wọ́n á dà sínú ìkòkò. ìkòkò tí wọ́n máa rọ ẹ̀gẹ́ sí tí wọ́n máa fi ṣe èlùbọ́. àwọn àni da àyàntú sí wọ́n da kúránì tán wọ́n hàn sí wọ́n dà á sí ní bá hàn tán wọ́n á dà á síbẹ̀ wọ́n wá mú omi tó pọ̀ wọ́n á tún dà á sí yẹ̀pẹ̀ tí wọ́n wá fẹ́ fi mọ̀sáwí ni wọ́n máa wá omi tí wọ́n máa fi pò ó wá jẹ́ omi hàn tú kúránì. omi hàn tú àlùkùránì wọ́n wá fi ń pò ó. wípé bí wọ́n bá fẹ́ wo sáwíyà bí kúránì ò bá wo kò ní wo mọ́. walladhina amanu wattaba'athum dhurriyyatuhum ojú wọn rí biimanin. wọn ò sì bọ́ èṣù tí wọ́n fi bọ́ nínú ìṣòro. alhaqna bihim dhurriyyatahum. èyí ni a wá ṣe tí wọ́n fi masáwí àkọ́kọ́ ni èyí tí ń bẹ nínú ilé yẹn nígbà tí àwọn aláwọn fẹ́ kọ́ àwọn fẹ́ tún ṣe bàbá wa Khalifa ti jẹta ó náà ẹ gbọ́dọ̀ wó ẹ mọ omi yìí ipò ni èyí tó jẹ́ ta àkọ́kọ́ ò ní wó Kúránì ni kò ṣe é wó. walladhina amanu wattaba'athum dhurriyyatuhum tẹ́lẹ̀ mọ̀ pọ́ mọ́ nù lélẹ̀ mi náà ní fún sọ yìí o. alhaqna bihim dhurriyyatahum. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá wá ṣe tàwọn ọlọ́run tí àwọn àrọ́mọbọ́mọ wọn láàrin èyí kì í tún sọ mọ́ wọn dhurriyyatuhum lórí àwọn àrọ́mọbọ́mọ wọn àrọ́mọbọ́mọ Sheikh Abdulsalami ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Abdulsalami títí lọ gbére ayé. walladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum. àwọn tí wọ́n bá ṣe dáadáa bẹ́ẹ̀ tí àwọn àrọ́mọbọ́mọ wọn bá wà fi ẹsẹ̀ léjì jíṣẹ́ wọn tí wọ́n bá ń bá bẹ́ẹ̀ lọ gbére àwọn ọlọ́run ọba àá fi àwọn àrọ́mọbọ́mọ wọn lépa bá wọn lálìjánnà wa. walladhina amanu tí wọ́n wá yá láti gòkè ẹ̀yin ọmọlé arúgbó ẹ má wá sí lọ ilé kan bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ sọ́wọ́ lọ́wọ́. ẹ má wá sí lọ ilé kan. alhaqna bihim dhurriyyatahum. ẹ̀yin ọmọ arúgbó
ẹ má gba àṣírí lọ́wọ́ ìdílé kankan. ẹ má wá àṣírí lọ́wọ́ bẹ́ẹ̀ ìdílé bá kankan ní mọ́. jẹ́wọ́. tẹ́ẹ̀ bá ní jẹ́wọ́. bẹ́ẹ̀ bá ní jọ̀hún. tẹ́ẹ̀ bá ní jọ̀hún. bẹ́ẹ̀ bá ní jẹ́wọ́ tí ò ní ṣe yàn mọ́ láéláé. walladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum. ọlọ́ni wà má alatinahum min amalihim min shay'in kullu mri'in bima kasaba rahin. wà má alatinahum min amalihim min shay'in kullu mri'in bima kasaba rahin. ọlọ́run láwọn àwọn àrọ́mọbọ́mọ náà tá a fi wọ́n lépa bá àwọn bàbá wọn látara wípé wọ́n fi ẹsẹ̀ léjì jí sí àwọn bàbá wọn. àwọn tá a ṣe bẹ́ẹ̀ fún. wà má alátinà omin àmàlẹ́hìn iṣẹ́ táwọn náà bá ṣe àní dí kankan kù. táwa pé tí bàbá yín náà la máa fi ṣẹ̀san fún yín bẹ́ẹ̀ kórí. ẹ̀yin náà ó tún máa jura yín lọ. lóhùn díwọ̀n bí kálukú bá ṣe dúró déédéé tó. wà má alátinà omin àmàlẹ́hìn min شيء كل امرئ بما كسب رهين. àwọn bàbá ti lọ àwọn bàbá ti tán ntẹ́yìn náà bá wá sí lẹ́ẹ̀fi dógò lóhùn díwọ̀n bẹ́ẹ̀ bá ṣe ṣiṣẹ́ jura yín lọ lẹ́ẹ̀ṣẹ̀ jura yín lọ lọ́dọ̀ àwọ̀ ọlọ́run àwọ̀ ọlọ́run ọba yín ò ní ṣàbòsí fún yín. wà má alatinahum min amalihim min shay'in kullu mri'in bima kasaba rahin. a máa wá fi àwọn ọmọ hàn àwọn bàbá pípọ́ ọmọ rẹ tọ́ bí tààrífù ó ṣẹlẹ̀ lálìjánnà introduction ọmọ rẹ sàbìtìyọ ọmọ rẹ abdulaziz ọmọ rẹ tó bí rèé ó fẹsẹ̀ léjìjísẹ́ rẹ èyí tó náà bí rèé olótún wá bí ti bí àwọn tó bí rèé a wá ṣe bẹ́ẹ̀ títí tá a fi gbogbo àwọn àrọ́mọbọ́mọ wọn yìí hàn àwọn baba ńlá àwọn títí dijọ́ ẹ̀san. wà má alatinahum sẹ́dínà abubakar yìí ọlọ́wọ́ bá tó ń rẹ̀ sọ́yà yìí kalẹ̀. kullu mri'in bima kasaba rahin. wa amudadinahum bifakihatin wa lahmin mimma yashtahu. wa amudadinahum àwọn ẹni rẹ̀ bifakihatin wa lahmin mimma yashtahu. àwọn ẹni rẹ̀ tí àwọn ọmọ wọn náà bá fi ẹsẹ̀ léjì síṣẹ́ àwọn bàbá wọn. àwọn ọlọ́wọ́n ọba a máa ṣe patí fún bàbá títí dérí àwọn àrọ́mọbọ́mọ wọn. kí kálukú tó máa lọ àlìjánnà tí a ṣe patí fún wọn náà. ọlọ́run ní patí tá a bá ṣe fún bàbá dérí àwọn àrọ́mọbọ́mọ tí wọ́n fi jíṣẹ́ wọn létí bàbá lórí iṣẹ́ rẹ̀ tá a fún wọn hànra wọn. àmùdádínà home bí fákìhàtín àwọn àtẹ àwọn ohun àdídùn
èso àtẹ̀síwájú wọn wàláhàmín àti ẹran ẹyẹ àti àwọn ẹran eríṣiríṣi jíjẹ mímá yashahuna èyí tó bá wù kó wà la máa fi síwájú ẹ wípé kálukú yẹn jẹun níwájú bàbá yín. wàlá mudadina ẹ má jẹ́ ó dàrú. fakihatin walahamin mimma yashtahun. gbogbo nta bá fi síbẹ̀ ní ẹran fún wọn adìẹ ni odidi ni torítorí àti ẹsẹ̀ rẹ̀ ni ànígélé ànígélẹ́sẹ̀ àti ṣe é ẹni abá pé màálùú síwájú rẹ̀ odidi ni ẹran eegun rẹ̀ ò sì wá lé ju ẹran rẹ̀ lọ. wà mudadina bifakihatin walahamin mimma yashtahun. èyí tí ń bá ń wo kálukú ni. o. kìí ṣe wípé èwo náà wá gbé síwájú mi rèé. èwo rèé. èwo rèé kò sí ń bẹ́ẹ̀. àti mọ èyí tí ó wu kálukú. wà á mudadina ajẹ́tù òsínlá àlìjánná. bifakihatin tẹ́yìn wá jẹrán náà kó wá ta yín kó ṣẹlẹ̀. mimma yashtahun. ìrèké tàlìjánná àjẹrà ni àjẹrà mọ́ni lẹ́nu kìí ṣe àjẹtù. nítorí wípé ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ò rọ̀jò ọ̀kan lọ. àti eegun àtẹran ní gbogbo nǹkan bá wà fúnra wọn lálìjánná. ẹran rẹ̀ ò ní rọ̀jò eegun rẹ̀ lọ. wà á mudadina. ẹja jẹrán ń bẹ̀ ká fi egun lẹ̀ àlìjánná kọ́. bifakihatin ọlọ́dà bá wọn jẹ́ jájọ jẹ́ ọlọ́njájọ jẹ́ ọlọ́njájọ jẹ́. mimma yashtahun. àwọn ọmọ tí wọ́n wá dúró níwájú àwọn baba ńlá gbogbo wọn ọlọ́ni yatanaza'una fiha bá a ti máa ṣe wọ̀dùwọ̀dù lọ́dọ̀ baba wa láyé ọlọ́ni yatanaza'una àwọn náà tún máa wá ṣe wọ̀dùwọ̀dù yatanaza'una fiha ka'san la laghwun fiha wala ta'thimun. yatanaza'una wọ̀dùwọ̀dù ó ṣẹlẹ̀ níwájú baba wọn. ka'san la laghwun fiha wala ta'thim. ọlọ́ni wọ̀dùwọ̀dù tí wọ́n bá wá ń ṣe nídìí ọtí wọ̀dùwọ̀dù tí wọ́n bá wá ń ṣe nídìí ọtí la laghwun fiha ẹ̀ ní gbọ́sọkúsọ. wala ta'thim èyí ṣe tó ń bú mi. kò ní ṣẹlẹ̀. ọ̀nsẹ̀mí kò ní ṣẹlẹ̀ ń bẹ́. wa yatufu alayhim ghilmanun lahum ka'annahum lu'lu'un maknun. wa yatufu alayhim. nítorí náà bí o ṣe é tú akéde náà. ghilmanun lahum ka'annahum lu'lu'un maknun. wa aqbala ba'duhum ala ba'din yatasa'alun. wa aqbala ba'duhum ala ba'din yatasa'alun. ìrẹ́ni Sulemana mo gbọ́ ń parẹ́ wọn ò bọ̀ àwọn tó máa wá béèrè ọ̀rọ̀ lọ mo gbọ́ ń parẹ́ wọn ò bọ̀ nígbà bá wa béèrè gbogbo tó máa béèrè àwọn tán. قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم. قالوا إنا كنا nítorí àdúrà tá a fẹ́ gbà lẹ́nu àwọn àgbàlagbà tá a bá ju fèrè lẹ̀ ẹnikẹ́ni ó máa lọ àfẹni tí bùkátà rẹ̀ bá di bí yàtọ̀ wájú Ọlọ́run. فمن الله علينا ووقانا عذاب السموم. إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم.
إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم. الله أكبر الله أكبر الله أكبر.